جحدوا حتى لمن كفروا حتى لمن جحدوا الحمد لله كنت طالب الأدب وكان نحو كمال الدين منتسبي وكان نحو كمال الدين منتسبي من عيشه بالتقى والصبر عادته وفي الدراية بحرا وهو خير أبي. Ameni ọ̀dọ̀ àwọn èèyàn wa. A wà lọ́dọ̀ àwọn èèyàn wa, àwọn ọmọ ìyá wa, àwọn tó ṣe pé ọ̀kan náà ni wá. Àmọ́ ṣáájú gbogbo ọ̀rọ̀ ọlọ́mọba kí àfáàgbà tí wọ́n sọ lábẹ́kúta Sheikh Buhari Adabi. Rahimahullahu ta'ala. Ọlọ́mọba kí ọba wa lájí àgbà mọ́sìngbà. Rahimahullahu ta'ala. Ọlọ́run báwa kí ọba wa oníwàásí àgbáyé. Rahimahullahu ta'ala. Gbogbo àwọn àgbà àfà àwọn wàlíyé ọlọ́run lókè ìmọ̀lẹ́ láàfin ọlọ́mọba kí gbogbo wọn. Amina. Mọ̀kì Number 1 lórí ìjòkó yìí. Mo kí wọn. Àmẹ́ni àkọ́kí òun náà ni bàbá fáwa Dámè Gòrò. Adamallahu hayatahu. SSA religion tó pa àfáà ti wà nù ní ibi tá a wà yìí. Àjọkéwú àgbéyìn ti sẹ́gbẹ́ kan níbi àwà yìí lọ́dọ̀ Malam AbdulRahman AbdulRazaq àfáà wa ni. Àwọn bàbá kò nú agbolé ní ìhà àti ti sàwáwò ti kó náà fáà wa. Àkìyè púpọ̀ ọlọ́mọdé tó ọdún àrùn ayé lọ́wọ́. Amina. Bí gómìnà bá pè wá wá sí bàbá wá wàláhì àjẹ̀bí. Eléri gbogbo wa ní Kwara State inú ni. Kùránù sì ní àti Allaha wa àti ar-Rasul wa ulil amri minkum. Kùránù èyí àti ẹjọ́ gbọ́dẹ̀. Àwọn aláṣẹ yìí ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn. Tọ́tọ́ ajá láṣẹ rí. A gbọ́dọ̀ tẹ̀lé wọn. Kọ́dà bá láṣẹ yìí bá jẹ́ kèfèrí. Ẹ gbọ́dọ̀ tẹ̀lé. Bí ọba ó ní àwa ṣe bọ́ ni. Bí pé tí wọ́n pè àwa ìwọ ni ẹ wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run wá nìyí bí ọba wù lọ́lọ́run máa ya ọ̀rọ̀ rẹ̀ sí o. Nígbà Ọlọ́run ní Suratul Baqara ẹ lọ wo iye láyìí tẹ sọ̀rọ̀ màlúù kò tó nǹkan o. Ń bá nǹkan mi lọ ni o. Báà náà bá yà mí wá sí níyì àjẹbí. Mo kí yín púpọ̀. Gbogbo ẹ̀yin jàǹkànjàǹkàn lẹ́yìn ọ̀gá. Mo kí yín púpọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ dúró ti ọ̀gá. A kí yín púpọ̀. Ẹ̀yin tẹ́ dúró ti gómìnà wa. Dr. Gali a kí yín púpọ̀. Àáfàá wa àgbà a kí yín púpọ̀. Ọlọ́mọ fẹ́ lómi ṣe yín. Amina. Ẹsẹ̀ kánsẹ̀lọ̀ ọlọ́run jọ dáa fún yín o. Amina. Ẹ máa báṣẹ́ yín lọ. Ẹ máa báṣẹ́ yín lọ. Gbogbo wa pátápátá lásìrò sẹ́wà. Alhaji wa Usman bíbí rí Àjàpẹ́ ó ń sábà bínú ó ń sábà bí dáadáa ń yé sànú ṣéwù ẹ̀fẹ̀rẹ̀ jìbìsà tó ló yẹ ọba lọ́rin ń yé bàbá wa Mufassiru
ẹ̀sìn yé mi náà ó sábà bínú Usman bíbélì àjàfẹ́ tá a fáwọn mufasiru ń bá jó kọ mufasiru àgbà fún gbogbo Ìlọrin pátá tí wọ́n ń bá jó kọ mo kí alájí sùnmọ́ púpọ̀ àlékún àdáfíà ara ọlọ́wọ́ mọ̀ sí fún ọ. Amina. mo sì kí Ọpẹ́ Sàràkí gbogbo tẹ́ ń bá ń fẹ́ ọlọ́wọ́ mọ̀ sí fún yín. Amina. Ọpẹ́ Sàràkí Alhaji AbdulRazaq làwà ẹ dákun gbogbo yín ló kí mo kí yín púpọ̀. ẹ̀yin yá wa mo kí ẹ̀yin náà ọlọ́kọ́ wọlé Ramadan tá ń gbà yìí ọlọ́run wọlé àwọn tó gbà bọ́lọ̀ ti ṣe fẹ́ ìtẹ́ni kọ̀ọ̀kan yín tọrọ lọ́dọ̀ ọlọ́run ó ṣe fún yín. Amina. ẹni tí ọ̀bá aráyè sáámi ẹ̀ ṣe tiẹ̀ pọ̀ mọ́ ti ní. mo sì kí bàbá wa AbdulRahman Jíwá Hassan Gegele mo kí yín aluko ọ̀rẹ́ wa dáadáa aluko náà yàrá kan náà lájọ gbé ń sàwọ́dí ọlọ́mọdé ọ̀rọ̀ rẹ̀ rú. mo sì kí ọ̀rẹ́ mi kan bẹ tí mo tó rí owó kọta àmọ́ pera wa ni wọ́n wàá pè papa wo mo kí papa wo ọlọ́wọ́ wọlé ọkùnrin àbẹ̀rẹ̀ àti gbogbo ẹ̀yìn Ìlọrin náà lẹ pé yìí ẹ bá gbà wọn Ìlọrin dà ẹ̀yìn náà lẹ pé yìí ojú Ìlọrin dà ẹ̀yìn náà lè jókòó yìí àwọn ọmọ Ìlọrin dà ẹ̀yìn náà lè jókòó yìí àwọn jàǹkàn Ìlọrin dà ẹ̀yìn náà lè jókòó yìí mo sì kí àáfàá wa gbà bàbá wa Tẹ̀jídínní òun dàrí lọ ó ṣeun Tẹ̀jídínní aládàáti o aláàtì tiẹ̀ òru ní dé lọ́jọ́ ìpínlẹ̀ àfáàní ánàlìmọ̀ òjúùdù ánàlìmọ̀ òjúùdù fatilubu ní Tẹ̀jídínní. rumuta siwaya falam tajidini. ánàlìmọ̀ òjúùdù fatilubu ní Tẹ̀jídínní. ọ̀dọ̀ Tẹ̀jídínní la gbà wọlé nù. rumuta siwaya falam tajidini. Tẹ̀jídínní musiri fi kulẹ̀ ọkùnrin tí náwó yìí kó mẹ́ta ẹ kọ́ ẹ kó wọ́n yín sápò ní ẹja sọ̀rọ̀ díẹ̀. ánàlìmọ̀ òjúùdù fatilubu ní Tẹ̀jídínní. رمت سواي فلم تجدني. تجدني مسرعا في كل أمر. تجدني مسرعا في كل أمر. Tani wá bí kí ìbò ló ti fẹ́ kí náà wá kí. Ẹ lọ́kùn bàbá wa ẹ má bínú gbogbo àwọn olóyè bàbá wa bá lọ́rí gbogbo yín la kí pátápátá ṣe ẹ lọ́kùn ẹ má bínú ẹ lọ́kùn gbogbo yín la kí. Bẹ́ẹ̀ ọba kí wọn bá nì tí ẹ ó ba èèyàn rú tèǹgbànú nì ẹrù tí ò lóṣù ká olú ẹrù nù wọ́n tó kéyìn lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá dáadáa. Láwà ní Sheikh Alimi ní bẹ lórí wọn ni kì í ṣe láwà ní fàárí ọlọ́run ò ní da ọ̀rọ̀ yín rú. Amina. Tani wọ́n èmi ọlọ́run kì í sẹ́ Analima ojudu. Analima ojudu fatilubun tajidni. Wa in rumta siwaya falam tajidni. Èmi ọlọ́run èmi lọ́ba tí ń bẹ kí bẹ̀bẹ̀ tó máa bẹ bí ọba sì sí bẹ̀bẹ̀ mọ́ èmi náà ni wọ́n ṣẹ́kù ẹ wọ́n yẹ àwọn tó ti lọ nínú àwọn alágbára ńlọrin
wọ́n lọ Ìlọrin náà ní Ìlọrin jẹ́ omi ò sì lọ Ìlọrin náà ní Ìlọrin sì jẹ́. أنا الموجود فاطلبني تجدني. èmi Ọlọ́run lọ́ba tí ń bẹ fatlubni tajidni orísọkùn ní bẹ lórí tọ́ọ̀nì. أنا الموجود فاطلبني تجدني. abábìlà sí ìyọ̀rọ̀ jẹ́ àbá ó ní fatlubni tajidni wá èmi Ọlọ́run tajidni ó sì rí mi. وإن رمت سواي فلم تجدني. وإن رمت سواي فلم تجدني. فإن رمت سواي فلم تجدني. ìjókòó yìí máa loud. أنا الموجود فاطلبني تجدني. وإن رمت سواي فلم تجدني. àbúrò gómìnà kan tún ní. Bàbá gómìnà sì ló dògbò yìí. Àdúrà náà la wá sí. Ọlọ́run kò dáa fún mi. Ẹ pè bẹ́ẹ̀ tí pè é. Kò ní bí wọ́n mú. Mo bá ti Ọlọ́run ṣàfihàn sọ̀kan di oríire láyé. Àwọn tó pè wá ní ìlú òní lọ́dọ̀ gómìnà yìí, àwọn náà fi aṣọ gangan oríire ni. Àdúgbò fọlọ́. Alhamdulillah. Ana al-mawjud. أنا الموجود فاطلبني تجدني. أنا الموجود فاطلبني تجدني. أنا الموجود فاطلبني تجدني. أنا الموجود فاطلبني تجدني. وإن رمت سواي فلم تجدني. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ bẹ́ẹ̀ ń jòkólẹ̀. Ẹ wá gbọ́dọ̀ wọn ti ń sọ̀rọ̀ ara ẹ̀. Èmi lọ́ba tí ń bẹ gbogbo agbára ti yín ọ̀tàn jọ kan. Táwọn kan ti tán lánàá. Táwọn kan tán lónìí. Táwọn kan múra lọ́wọ́ báyìí tí ọ̀tàn. Lọ́la ọ̀túnla bílẹ̀ bá ti ń mọ́ bílẹ̀ bá ti ń sú lágbára ń bọ́ lọ́wọ́ alágbára mi làṣẹ ń bọ́ lọ́wọ́ aláṣẹ mi lòfin ń bọ́ lọ́wọ́ olófin mi. أنا الموجود فاطلبني تجدني. أنا الموجود فاطلبني تجدني. Èmi lọ́ba tí ń bẹ kí bẹ̀bẹ̀ ó tó máa bẹ. وإن رمت سواي فلم تجدني. Àmọ́ bàbá ti rò nǹkan mi. Ọba ti rò nǹkan mi tó yàtọ̀ sí mi Ọlọ́run. فلم تجدني. Ó sì ní rí mi. تجدني في سجودك لي قريبا إلى معناك فاطلبني تجدني. إلى معناك فاطلبني تجدني. Àbá tẹ̀jírí ní orí bí okó níbi ogbé wa lọ́wọ́ àná. إذا عبدي. Ó sì ká sọ lọ́rùn rẹ̀. Ìbú agbádá ọkọ̀ bùbá ọkọ̀ tó kọ̀ níbi. أنا الموجود فاطلبني تجدني. Àwọn tó ní ipò, àwọn ọ̀ríjìnà ipò, àwọn dà tòun ti pò wọ́n jù ú lẹ̀, ayé sì tún jáyé, ẹlòmíì sì tún tẹ́rí sípò ní sì tún gbé lọ. أنا الموجود فاطلبني
فاطلبني تجدني fatlubuni tajidini wá èmi ọlọ́run ó rí mi wòrà rẹ wo ó sì rí mi ọlọ́run. فاطلبني تجدني wà á máa rìn rẹ bó o ṣe ń rìn ọ̀ ń gbẹ́sẹ̀ kan ọ̀ ìgbé kan nílẹ̀ ìkejì ti tún gbéra èmi ọlọ́run wò mí síbẹ̀ òní. فاطلبني تجدني wá èmi ọlọ́run sáré ojú rẹ tó omi rí náà ọ̀ ń wo ọ̀kan kẹ́ báyìí bẹ́ẹ̀ nìkan bá ṣe ń bọ̀ ó sì máa ba òun kọ́ lòun wò àmọ́ tó bá sọ̀rọ̀ tó pẹ̀lú ẹni tó wà ní gbogbo gbà tí bàbá àwọn bàbá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yìí ń wò òun sì kọ́ ẹnìkan tó fèsì ni àwọn látara àlùbáríkà fi function ojú tọ́lọ̀ ní ọmọ function ó tún wo nǹkan mi. فاطلبني تجدني kí ló wọ́n lọ́wọ́ ọba kì í sí wá ọlọ́run sára ara rẹ̀ àníkọ́ láṣẹ lẹ́nu lánàá ká sì gbàṣẹ lẹ́nu rẹ̀ lónìí kẹ́lómi ó sì máa pàṣẹ ẹni kó sì máa ṣe wá èmi ọlọ́run síbẹ̀. فاطلبني تجدني وإن رمت سواي فلم تجدني وإن رمت سواي فلم تجدني wàyí rúmùtà síwáyà tẹ̀jídí ní alálàáṣẹ́ òru àfàwa ní wàyí rúmùtà síwáyà. وإن bá ti wù رمت nǹkan mi سواي nǹkan mi lẹ́yìn mi ọlọ́run síwáyà tó yàtọ̀ sí mi ọlọ́run. فلم تجدني èmi ọlọ́run bọ́mọ ọlọ́wọ́ nù ò ní rí mi mọ́. èmi ọlọ́run mọ bọ́mọ ọlọ́wọ́ nù ọlọ́run ti bọ́mọ àwọn kan lọ wọ́n sì bí bẹ wájú àwọn wọ́n sì bí bẹ lẹ́yìn àwọn ni ọlọ́run ti kó lọ́rọ̀ ń bẹ nú ọkùnrin bẹ́ẹ̀ ń bẹ nú obìnrin bẹ́ẹ̀ kódà ń bẹ nú àfa bẹ́ẹ̀ ọlọ́run ti palẹ̀ mọ́ kó lọ́dọ̀ ẹ̀. وإن رمت سواي فلم تجدني rumuta siwaya falam tajidni. وإن رمت سواي فلم تجدني إذا عبدي عصاني فلم يجدني. إذا عبدي عصاني فلم تجدني àfàwọn àgbàlá ya ìsá àbùdí àsọ́ni bẹ́rù mi bá ń sẹ̀mí ẹ̀rí ń sẹ̀mí. فلم تجدني ń kọlù mí lérí ìrìn ń kọlù mí lérí ọ̀rọ̀ ń kọlù mí lórí ìwà ọ́fíìsì tá a gbé ọ sí ni ọ̀kọlù mi ọlọ́run látara ọ́fíìsì náà. إذا عبدي عصاني فلم تجدني ipò tá a gbé ọ sí ọ̀ ń kọlù mí lérí ipò náà ọ̀dára rẹ gbé bẹ̀ ó wu àwọn ọlọ́run ká gbé ọ bẹ̀ ni bọ́ ọ bá lóore ìwọ náà ti mọ̀ pé o lè lábọ̀ rẹ. إذا عبدي عصاني فلم تجدني gbogbo tí ń jẹ́ agbára gbogbo tí ń jẹ́ mo ṣètà ní òbí mi gbogbo tí ń jẹ́ pé bẹ́ẹ̀ bá rí mi ẹ̀ lè dá nǹkan kan ṣe ọlọ́run ní ẹgbẹ́nu yín sọ̀hún èmi ọlọ́run mo ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ni wọn ò bá rí ọ wọn ò ṣe nǹkan wọn ò rí ọ ayé ọjà ayé bó o ṣe ń bẹ̀ mọ́ ọ kọjá lọ náà ni àwọn tó ju tiẹ̀ ti kọjá lọ èmi ọlọ́run èmi mo gbó nǹkan yányá àwọn mi lọ́wọ́ bí wọ́n ẹrú mi bá wá sẹ̀mí. فلم تجدني má jà kàn mọ́ náà pé ọlọ́run mo ṣe yìí ṣé yóò fi rí jì mí. bọ́lọ̀n bá darí ẹ̀mí rẹ̀ pé gbogbo tí mo ṣe yìí mo sọnù wájú pọ̀ mọ́ ti pàkọ́ mo da gbogbo ẹ̀rú ìwọ ọlọ́run dákun ṣàánú mi ò tún ṣe bẹ́ẹ̀ mọ́ tọ́wọ́ amútẹ̀sùbà ọlọ́run níbi ọba ti ṣe bẹ́ẹ̀ mọ́ èmi ọlọ́run mo mójú kó o. أنا الغفار فاطلبني تجدني tàbí ẹ wí bẹ́ẹ̀. أنا الغفار فاطلبني تجدني alẹ́ lè gà fáàrù àfàwọn àmì ìgboro èmi ọlọ́run èmi lọ́ba aláforíjì. أنا الغفار èmi lèmi fẹ́rí jìyàn. أنا الغفار bọ́bá ti túbá bọ́bá ló wò ó ṣe bẹ́ẹ̀ mọ́ èmi náà mójú kó. أنا الغفار فاطلبني تجدني máa wá èmi ọlọ́run máa wá mi máa
máa wá mi bọ́ bá ti ń wá mi fatlubuni tajidini ó rí mi ọlọ́run mo jìnnà sí ọ. أنا الغفار فاطلبني تجدني. Ẹ wo Kwara State lọ ròyìn ẹ wo Ìlọrin lọ sùn ẹ rí kọ́ wọ sọ́ọ́rí. Gbogbo ìjọba tá à ń ti ń lò Ọlọ́run bá wa san wọ́n lẹ́san olórí. آمين. Àwọn náà ṣe wọ́n tí wọ́n lè ṣe amọ̀tí ramani ọwọ́ apá mọ́rágájì. أيها الموجود صبرا إن بعد العسر يسرا. Ó ti rí nù. أيها الموجود صبرا Tẹ́bí ń pa lọ ṣe sùúrù. إن بعد العسر يسرا. Lábẹ́gòrò lẹ́yìn ìnira ìdẹ̀kùn lọ́kàn. إن بعد الحزن أمنا فاحتسب في الحسن يسرا. إن بعد الحزن أمنا. Kò sí bó ti wù kí ìbànújẹ́ náà ò tó láyé gbogbo ẹ̀yin jẹ́ mọ̀tẹ́ jókòó lẹ̀ bó ti wù kí ìbànújẹ́ náà kọ́kọ́ńkírẹ́tì tó a padà dunu lẹ́yìn ẹ̀. إن بعد الحزن أمنا. Bàbá banújẹ́ lórí ọmọ pé wọ́n lọ ń ọ̀rọ̀ mọ bí ni ọdún kẹẹ̀ẹ́dógún ni ogún ọdún ni gbogbo àwọn tó jọ ṣèwá ìyàwó ẹni ó bí mẹ́ta ẹni ó bí mẹ́rin bọ́lá ń bá lóun gbedé láàyè ó bí àkọ́kọ́ tó ọkọ̀ bí báyìí ó sì bí ìbẹ̀rin. إن بعد الحزن أمنا. Ẹni banújẹ́ yóò wà dẹni tí wọ́n ń bú ẹni pé èmi ọmọ mẹ́rin èmi náà ọlọ́run bèbí ọlọ́run ti yẹ nánú ni. إن بعد الحزن أمنا. Bí ọba sì ti wá ni kò lè débi tó dé ní irọ́ ló ń pa bó o sí láyé yóò débẹ̀. إن بعد الحزن أمنا. Kò sí ọ̀nà tí wọ́n lè gbé gbà tí wọ́n bá fọwọ́ wá sí ọ̀rọ̀ ò lè yanjú irọ́ ló ń pa wọn ò ní fọwọ́ rẹ̀ síjọ́ kan tó kàkà ní òsàárè ọ̀rọ̀ ó sì máa yanjú. إن بعد الحزن أمنا. Àkòsí tí wọ́n fẹ́ ṣe tí wọ́n bá gbé gbọ̀nà ọ̀dọ́ wa báyìí kò lè yanjú irọ́ ló pa kọ́dà wọn ó tún yanjú wọn náà papọ̀ mọ́rọ̀. إن بعد الحزن أمنا. Bí ọba sì ti wá ní ẹkún tí ń sùn ni kò ní í dákẹ́ ọlọ́run nírọ́ ni èmi ní í palẹ́kún bẹ́ẹ̀ni ọlọ́run bá dàgbà kúrò lọ́wọ́ ẹ̀ mo lè transfer ẹ̀kún sí wọn náà. إن بعد الحزن أمنا. Ọwọ́ mi ni gbogbo ẹ̀ wá. فاحتسب في الحزن يسرا. إن بعد الحزن أمنا. فاحتسب في الحزن يسرا. Ìhun wò pé Mufasiru ń bẹ ń jòkó. Bàbá Mufasiru láwọn ò tí ì fọmọ sí gínà o. لا يكون الدمع دوما. Kọ́ lọ ṣe wọ̀ kọ́ lọ mọ̀ wọn rẹ̀. Ibi ọlọ́wọ́ ọba gbẹ́ nìkan ni ò lè gbé débẹ̀. Agbára rí o gbé. Ebi wọn fẹ́ jẹ mọ́gàjì ládùúgbò tó dìde pọ́n wípé ibi tá a bá lọ ni bàbá wa ọba máa ń lọ. Wọ́n jágbóró ẹ̀. Wọ́n gbé lọ àbùkù ilé yẹn gbé lọ ní papọ̀. Ebe ẹ̀ múra lẹ́ẹ̀kan tẹ ní kò sí tẹ̀ sọ ọba ẹtì yín lọ́ba ó sì. لا يكون الدمع دوما. Ọba àlọ́rin tó ṣe pé ọlọ́run ló tẹ́lẹ̀ dè wọ́n ó tún lékè dè wọ́n. Wọn ò ní í sọ̀rọ̀ ọ̀tọ̀ làwọn tí ń sọ̀rọ̀ àìsí sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ náà tún ni. لا يكون الدمع دوما. Nínú àwọn tó lọ́wọ́ ṣe fún His Excellency AbdulRahman AbdulRazaq. Nínú àwọn tó lọ́wọ́ ṣe fún ni pé wọ́n ní bọ́ bá tàyàn lọ́rẹ ọkọ̀ kẹ́kẹ́ ọ̀gá ẹsẹ̀ àná wọ́n lọ́kọ̀ ẹrú ọlọ́run kan ní fún mi làbárí.
wọ́n lọ́kọ̀ ọkọ̀ kẹ́ ẹ sọ pé ẹ sà ẹ̀wọ̀n sí àná o wọ́n lọ́kọ̀. Wọ́n ló sì gbọ́ ọgbọ́ Kùránù yìí púpọ̀ ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta ìwọ́n tiẹ̀ ebi fìlà ló bùn wọn lòun pé wọ́n gẹ̀ kọjá wájú ẹ̀ wò kí ọ fìlà ẹnìkan ní wọ́n sóore gbàǹkọ̀ yìí ni wọ́n sì ní kéré tí kẹ́ sọ pé ẹ sí. ọlọ́jọ́ ẹ̀kọ́ pátá tí wọ́n nu àfikún wọn ṣe bẹ́ẹ̀. يكون الدم دوما سوف تجني السعادة يسفى. Omi ojú tá à ń sunkún ni pé ìwọ lọ ọ̀rọ̀ ṣe wá rí báyìí ọ̀rọ̀ ṣe wá rí báyìí ńgbà Mákà tó nira fáànù nẹ́bí ọlọ́ọ̀ni kẹrù ẹ kọrí Mádínà. Èyí tó fi máa banújẹ́ tí banújẹ́ ọmọ wọ̀tọ́ ọmọ wọ̀ lẹ́wù kó palẹ̀ ẹrù rẹ mọ́ kọrí Mádínà. Ànábì dé Mádínà gba Ànábì. Allahu alayhi wa sallam. Kọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ bàbá gbélé kẹbílà lọ́dún rẹ̀ bá sí èrè àsìwówó jọ àtúwówó kúnra wọn àtúnlọ̀ ọgbà lémi èyí ó ní ìbọn fìfọ̀ kan balẹ̀ gbé bẹ́ẹ̀ bá a ti wá lọ ayé nù ìwọ lókùtọ̀ ọba mọ bó ti ṣe lọ́mọ dààmú ara rẹ̀ omi ojú tá à ń sùn ni. La yakunu damu dawma. Ó lè máa sunkún lọ bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń sunkún lọ́wọ́ láyé lónìí lọ́ọ̀dì mọ́wọ́ ó lè máa sunkún lọ bẹ́ẹ̀ wàláhi làzim ibà àwọn ọmọ ló ń bí wọn èwo lọmọ tí ó nù ọ lójú nù wọn ọwọ́ Ọlọ́run ló wà. Gbogbo àwọn bàbá wa olóyè ọba lọrin ìjọ kan ni wọ́n ṣe wẹ́ẹ̀ tó ń pè ẹ̀fọ́mọ yìí lọ́mù ẹ dákun ẹ ṣe mẹ́ta wọn wà lọrin o. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Bó ti rí nu Ọlọ́run ní èmi ní bẹ́ẹ̀ di gbogbo ètò bó ni ó ti rí àtọ̀la ọwọ́ mi lọ́wọ́ ẹnu èyí tẹ́ ẹ ti lò kọjá níbẹ̀ lọ́wọ́ ti yín nítòkù tẹ́ ẹ lọ ọwọ́ èmi Ọlọ́run lọ́wọ́ ẹnu bíi sínú kù sí yìí àwọn kan ò ní sínú láyé ibẹ̀ ń bì kan bóyá ó ti rọ̀ṣàn lọ́wọ́ nísìn kò sì ní sínú láyé lónìí. Bẹ́ẹ̀ bá gbé gbà náà ìkẹkẹtẹ lọ́wọ́ fi jù á lọ náà nù accountable lọ́wọ́ fi jù á lọ ọba tó dá wa ọba tó mọ̀ wá kó tó mọ̀ wá ọba tẹ́ mọ̀ wá nǹkan ni yóò pa yín la yóò bá ti yín jẹ́ Ọlọ́run sì ní jẹ́ rí ẹ máa pé ọ̀láì oṣù wa ṣe wàhálà lórí ààyè tí wọ́n á rí ó sì ti yé Ọlọ́run tí ò jẹ́ orí kò sí kankan láyé tọ́sẹ̀ yẹn Ọlọ́run ojú Ọlọ́run tó gbogbo ẹ̀ ẹ bá sọ fọ́gà ẹnu wọn tó kù tí wọ́n lò kó máa bá ṣẹ́ wọn lọ. Bọ́gà bí Ramani Razaki bá yọ ojú fọ́mọ Ìlọrin báyìí tó yọ ojú kan fọ́mọ Ìlọrin níbi tí ò ní tí alọ́run lè wọ́n ní kọ́dà kó sì wáá yọ̀ kejì náà kọ́dà kó kúkú wá fa ẹlẹ́ẹ̀kejì náà yọ fún wa wọ́n bá tún wá yọ wọ́n ní èyí tí wọ́n kúkú wá yọ̀ kíní ẹ máa wọ ọmọ nẹ́bí adama o èyí tí wọ́n yẹ yọ̀ kíní tí wọ́n yẹ yọ̀ kejì wọ́n kúkú kọ́dà kó wọ́n kúkú wá gé eré fún wa ọmọ adama ọmọ rí nǹkan kan wí ni èyí wọn ni kọ́ ga ọmọ wo anybody kọ́ máa bá sẹ́ẹ̀ lọ. Èmi gan bí n bá ń ṣe wá sí ibòmí máa ní àmọ́ wá gbádùn lọ ni o gbogbo ẹ̀ ṣe yìn bí màá wá parí ẹ̀yìn wá ní tọ́ àwọn nu Ọlọ́run nu àwọn èèyàn wà á rẹ́rìn àwọn nu Ọlọ́run tèmi tí mo wí ọ̀gá kúkú yé mi gbogbo ọlá pàdé Ọlọ́run. Afáwa Abdulaziz bí a wí méjì ká máa lọ. Sàlàdàkàtì. Ẹ dákun ó kù ṣẹ́jú bíi mẹ́wàá tèmi ó lò. Akramakallah. Sàlàbàdù dàkàtì. Aláyé Usman bíbí rẹ̀.
wọ́n bi apá kan nù àwọn dókítọ̀ wọ́n bi léèrè. Ya ahla Ìlọrin. Ó ní pọ́pọ̀ yín Ìlọrin. Fil badiwi wal hadari. Ó ní pọ́pọ̀ yín ọmọ Ìlọrin pátápátá gbogbo ọmọ Ìlọrin ará Ìlọrin nílé àti lóko. Kaifa wajadta Ìlọrin. Ó ní kaifa wajadta Ìlọrin. Ìlọrin. Alhaji Usman bibiri kaifa wajadta Ìlọrin. Ìlọrin. Wọ́n bi dókítà ní léèrè. Ọpẹ́ Sàràkí wọ́n wá ń bi dókítà léèrè pé bóò rẹ ti bá lọrin nísìnyí bóò ní lọrin ṣe wà. Ahasanati min amsi awqabiha. Ẹni ẹ wo lọrin bóò ní lọrin ti wà ṣé ọdẹ àjùtà náà lọ ni àbọ̀ bàjẹ́ jùtà náà lọ. فقالوا المتفكرون والناظرون. Àwọn tí eré wọn pé tí wọ́n máa ń ronú kún o tó sọ̀rọ̀. والناظرون. Àtàwọn tí máa ń wo nǹkan kún o tó dáhùn èsì lérí ọ̀rọ̀. قالوا قد جد أميرنا. Wọ́n ní a ti wò lọrin lọ àwo Kwara state lọ eléré wa yìí gómìnà wa yìí ó gbìyànjú. في تطورها. Níbi ìdàgbàsókè state. على طريق والسكك. Lórí ojú ọ̀nà àti stíríìtì. Ramani gbé ẹ̀. وفي تقدم البلاد وأهلها. Àti lọ wájú àti máa lọ wájú àwọn ará náà lò àti máa lọ wájú wọn àti kí tó ni. وفي تقدم البلاد وأهلها. Ìlọwájú ìlú àtàwọn tí ń gbẹ́nu ìlú AbdulRahman AbdulRazaq ó gbìyànjú ká fi ti ọ̀tẹ̀ kún ká fi ti ọ̀tẹ̀ kún ká fi ti kèéta kún ká fi ti jàǹbá kún ká fi ti àgbà tiẹ̀ ká fi kún. Ṣé tìrà mọ́nì lè wá gbà ní ẹ̀wà jẹ́ ẹ̀ka pàtàkì? Ṣé tìrà mọ́nì là gbà ní ẹ̀wà jẹ́ ẹ̀ka pàtàkì? Àwa ta tọ́lọ́hún ẹgbà ni ẹgbà tọ́lọ́hún gan-an. Ní ẹ̀wà gbà tí ní Ramani wà á kà kún káwọn kálá wọn bá àdékọ́ máa bá ṣe tiẹ̀ lọ ntẹ́ bá ṣe kalẹ̀ ńlá yóò máa sọ. Ẹ bá sọ fún wọn kí wọ́n dákun gbogbo ọ̀nà ni wọ́n ti ń ṣe. Wọ́n ti tún àwọn roundabout kan ní sè àmọ́ tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ wọ́n ti tún débẹ̀ àti tún rí ẹ wá bá wa bẹ̀ wọ́n ẹ lọ́rọ̀ wọn ò ní kájú pa wọ́n. Ọlọ́wọ́n wọlé àwọn bàbá tó bí wọn kò ní pe wọ́n pa etí gómìnà wa bá tún fẹ́lẹ́ yèyí kí lò lọ́wọ́ yìí Ọlọ́wọ́ wọlé Ramadan tá à ń gbà ẹ̀ mọ́sàfin lè lọ́wọ́. Amina. Fọlá. Ẹ dákun ẹ bá wa sọ fún wọn látọ̀ máa dá ọ̀nà tí wọ́n pé méjì wọ́n máa pé méjì lọ́bẹ̀ ṣe rí àwọn ọmọ márùwá kan bẹ̀ Ọlọ́run ni ó ṣàánú wa lọ́wọ́ wọn ṣe rí kí wọ́n pín ọ̀nà nìdókò olówó gbìn bí wọ́n ti wá ṣe ń tà máa Ọlọ́run máa ṣàlékún mọ̀nà fún gómìnà wa ṣe rí bí wọ́n ti ṣe ń tà máa tí ò sí pé à ń tọ́ọ̀nù ọ̀kọ̀ọ̀kọ̀ lọ ọ̀nà báyìí ọ̀lọ̀ tọ́ọ̀nù láti jọ́ tí gómìnà ti ṣe ọ̀nà tá a mọ̀ kò sí tírafíkì mọ́ bẹ̀. Bẹ́ẹ̀ la fi kí wọ́n bá wa sọ̀rọ̀ lóko kí wọ́n pín méjì déédéé okòólówó kí wọ́n wá fi ìyànà ó jèrè òun kí wọ́n parẹ́ ẹni tí ó bá yà kọ́ máa lọ́ọ́ yà níwájú FGC yóò jèrè o kẹsì pé ò ní jèrè yóò wá lọ́ọ́ yà ní FGC wàá wọnú ilé wọn ó ti dànù ọ̀nà ni ọ̀dà rárá àwọn mọ́rúwá ni wọ́n ti mú kiri tí wọ́n pè ní ẹ̀lẹ́ wọ́n kà tọ́ọ̀nù mọ́yẹ̀ ló wájú ni a lè lo wákàtí mẹ́rin mẹ́jọ mi ẹ dákun ẹ bá sọ fún gómìnà fún wọn bá wa ṣe yíwùn náà Ọlọ́run jọ dáa fún wọn. Fọlá àádọ́ yàmúṣí bidúni tàárùkì rásì. Ẹ sọ fún wa gbogbo ẹ ti máa ń pẹ́ nìkan orí ṣe ẹ sọ fóun náà gbogbo ẹ ti máa ń gbà wọn gbádùn ẹnìkan ẹ sọ fóun náà ta ló lúwẹ̀ tí ó rìn tí rí òní mi wọn ì bí òun tọ̀ wọn bá a gbé ilé wọn náà lọ́wọ́ jídànù
o ṣeun màláíkà dùnú àdánwò ní kébọ́n náà wálé yóò pè jídà ọlọ́mọdé ò síwájú ọ̀gá tí ń bá ń wé wájú ọ̀gá pè fóònù fẹ́mi ó sì gbóná àwọn bí ọba ṣe wájú ọ̀gá ọwọ́ kan ní òkè àwọn bá ń bẹ wájú ọ̀gá kò ní gbé fọ́ọ̀nù kò ní gbé o ọlọ́wọ́ bá ṣe dáadáa fún gbogbo yín. àmín. gbogbo wa náà ọmọ lọrin ni wá ọmọ ìyá kan náà ni wá Islam ọ̀rọ̀ ọ̀rùn fọlọ́run tó bá kó sí pé gbogbo ẹ̀dẹ́ tó dá Islam ní ká ṣe ẹ̀wọ̀n lọ́hùn ọ̀rọ̀ ọ̀rùn kó o pé Islam ní kí gbogbo yín ó ṣe àmọ́ lọ́hùn kò sí bẹ́ẹ̀ wọ́n máa ṣe tiẹ̀ wọ́n máa ṣe tiẹ̀ wọ́n máa ṣe tiẹ̀ ó sì rán ànábì tiwa sí wa ànábì ní kò síjà lakum dinukum waliya din ẹ máa ṣẹ̀sìn tiyín ẹ jẹ́ mi ànábì náà fọwọ́ mẹ́sàn-án àdínì tèmi tí ń sìn. ká lọ bí ẹgbẹ́ mi kò sí kankan wàláhì làzim oore ibẹ̀ ni ká jìjà jù wá lé ìyá sáyidá níjọ́ tẹ̀ tí ń lọ kílẹ̀ wá gbé wá wàláhì wọn làwọn ò fún wa transformer méjì fádùúgbò wa yìí àwọn tí ń jóṣèlú nù àmọ́ àwa sórí kẹ́kẹ́ kan wọ́n wá ní sọ́fù ọwọ́ àdúrà wálé àwọn APC ẹ̀ tí ẹ̀ ní ó sì bá sáfù jẹ́ torí kò fẹ́ dúró ti APC ẹ̀dún bá APC nǹkan kan tẹ̀ ṣe ẹ̀dún bá dé mọ́sálásí ni. bọ́bá wọn náà kí gbogbo wọ́n jẹ́ mùsùlùmí ọ̀kápẹ́ lámẹ̀gòrò àmọ́ kò sí bẹ́ẹ̀. ìyapa tá ìyapa ara wa wọn kí wọ́n sọ̀rọ̀ kí n má gbà kémi ọ̀ sọ kí wọ́n má gbà inú àṣẹ Ọlọ́run ni kí nǹkan ó lè dáa ni ẹnìkan padà wá pé ọ̀dà ẹ̀ wá èyí tí wọ́n wí àṣẹ èyí tí wọ́n náà wí àṣẹ èyí tí bàbá Mágàjí wí láwọ̀ àṣẹ ẹ̀wọ̀n kan láti bí ìyapa ẹnu tá a yapa ńbẹ̀ ni tó da tiwa jáde wá. bọ́lá wọn ti tọ́ ayé nù èwo láwọ̀ àádọ́ta sí torí náà adúgbò fọlọ́mù alhamdulillah adúgbò fọlọ́mù alhamdulillah adúgbò fọlọ́mù alhamdulillah Ọlọ́run tún mú ọjọ́ wa ká gbádùn ara wa dáadáa.